oríkì mo dé èmi lọ́mọ Ìjẹ̀ṣà mo dù ọmọ apànàdà ọmọ ẹlẹ́ni àtẹ̀ọ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọlọ́wà ni mí ọmọ agbódòporo onímọ̀ye Ìjẹ̀ṣà rẹ̀ àrógùn yọ̀ Ìjẹ̀ṣà rẹ̀ àrógùn yọ̀ yèsì ò gbọ́dọ̀ fọwọ́ kọmọ òbòkun Ìjẹ̀ṣà rẹ̀ àrógùn yọ̀ Ìjẹ̀ṣà rẹ̀ àrógùn yọ̀ yèsì ò gbọ́dọ̀ fọwọ́ kọmọ òbòkun. Ìyá ọmọ ìbòkun ìyá ọmọ rẹ̀ ìyá ọmọ Ìjẹ̀ṣà egígún orókè ìgbó àrèrè mo fi yé kí òye yé mi Victoria Mọ́rádékẹ́ Fámúyàntán yèyé alágbàfọ̀ yèyé òbejì mo kí yín wípé ikú oríire Èdùmàrè tó jẹ́ kí n rọ́jọ́ òní á jẹ́ kẹsẹ̀ mí nínú ọlá nínú ìgbéga òun ọba ọ̀rọ̀. Gbogbo èèyàn ọmọ Ìjẹ̀ṣà ọmọ wa ọmọ ẹkùn ọmọ òbòkun Ìjẹ̀ṣà ìjòbí ojúlómírọ́ ọmọ odù ọmọ apànàdà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà òṣèré alálẹ̀ obì ìwọ lọmọ olóbì kan àwọ̀wọ́ ti rí wọ́ ìwọ ọmọ lọmọ olóbì kan àwọ̀wọ́ ti rí wọ̀ obì yèé fẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni yèé fẹ́ tẹni awọ̀ sínú igbó alágbàfọ̀ ìwọ lọmọ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ẹwà ti mímúná roko ọmọ Ògèdèǹgbé agbógungbòrò àdìpọ̀npọ̀n lójú ogun Ìjẹ̀ṣà arógun yọ̀ arógun jó yèsí ò gbọdọ̀ fọwọ́ kọmọ òbòkun mo kí yín wípé ikú oríire torí ọdọọdún ni láǹṣogún ọdọọdún nìrókò ń sọgbọ̀n ọdọọdún làbí ẹ̀yà ń sọ àádọ́ta ìṣọdún òní ìhàṣẹ̀mí nínú ìgbéga àlàáfíà ìfọ̀rin pátápátá porogodo ọ̀hún ìkímikí látòrí yèyé mi Fáwùnmí Kúdírátù Kẹ́misọ́lá olórí ẹbí big mummy ọ̀hún ọdọọdún ni láǹṣogún ọ̀hún ọdọọdún nìrókò ń sọgbọ̀n ọ̀hún ọdọọdún làbí ẹ̀yà ń sọ àádọ́ta ọ̀hún ìrọ́dún òní ọ̀hún ìhàṣẹ̀mí nínú ọlá àtàìkú tí ṣe baálẹ̀ ọrọ̀ yèyé mi Adégbìtẹ́ Ọmọwùmí yèyé Yétúndé ọ̀hún ìgbà ọdún kan ni yèyé mi Olúwafúnkẹ́ Olúfowóbí Rálíátù ọ̀hún ìgbà ọdún kan ni àǹtí mi Tèmítáyọ̀ l'Amẹ́ríkà ọ̀hún kímikí ọ̀hún ìgbà ọdún àǹtí mi Abọ́sẹ̀dé Kọ́lápọ̀ yèyé òbejì ọ̀hún kímikí ọ̀hún ìgbà ọdún kan ni Prodami Kẹ́hìndé Bàṣírù Fámúyàntán èjìrẹ́ ará ìsokùn wọ́n kímikí yín pé ìgbà ọdún kan ni àǹtí mi Táíwò Adépọ̀jù èjìrẹ́ ará ìsokùn oyikimiki yín ọ̀hún ìgbà ọdún kan ni àti mú ìgbà Gbọ́láhàn Fámúyàntán ọ̀hún ikimiki yín ọ̀hún ìgbà ọdún kan ni gbogbo èèyàn ọmọ pátápátá porogodo ọ̀hún ikimiki yín ọ̀hún ìgbà ọdún kan ni Káyọ̀dé Àríyìbí AJ Best bàbá oríkì mo kí yín o mọ̀ mi ìgbà ọdún kan ni torí ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdún kò ní dùn láyé ká má rọmọ obì lórí àtẹ Isiaka Olúfowóbí oyikimiki oyìgbà ọdún kan ni Ọmọ́táyọ̀ Olúfowóbí oyikimiki oyìgbà ọdún kan ni Abíọ́lá Fáwùnmí oyikimiki oyìgbà ọdún kan ni Abíọ́dún Olúfowóbí oyikimiki oyìgbà ọdún kan ni Adégbìtẹ́ Adébùsọ́lá Tèmi oyikimiki oyìgbà ọdún kan ni Adétutù Olúfowóbí Mamadi Mama oyikimiki oyìgbà ọdún kan ni Fáwùnmí Mary oyikimiki oyìgbà ọdún kan ni Adésínà Adépọ̀jù oyikimiki oyìgbà ọdún kan ni.